Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ́rọ àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. Ọmọ Orísun wàhálà àti ìdààmú tó ń jà ẹ́ Ààrẹ Ganiyu Ige Adams. Ó rò wípé agídí ò ṣe é ṣe lé ayé. Abdulganiyu Abiodun Ige Adams gbọ́ kó sink agídí ò ṣe é ṣe lé ayé. Àwọn wo ló fẹ́ ṣagídí pẹ̀lú ẹ̀? Ṣé àwọn tí Ọlọ́run gbé kọ́kọ́rọ́ ilé ayé lé lọ́wọ́? Mo ti sọ ní àìmọye ìgbà, mo ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé. Ọba mẹ́wàá ní ìgbà mẹ́wàá ní ilé ayé ta wáyé sẹ́. Ẹni tí wọ́n bá yan òun lọ lórí, ẹni tó wù ọ́ ò ló fi jọba. Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé. Ẹni tí Ọlọ́run bá yàn òun ló fi ń ṣolórí, ẹni tó bá sì wù ló fi ń jọba. Áìdà ó ní ẹ̀tọ́ sí láti jọba àbí kò lẹ́tọ̀ọ́ sí, ṣùgbọ́n tá a bá ti kọ́ ọmọ láti ọ̀dẹ ọ̀run wá wípé yóò délé ayé láti bá wọn dádé. Bí ogun bá ṣe fìlákà débẹ̀, adé yẹn bó jẹ́ ọjọ́ kan ni kó tó jáde láyé adé. Gbogbo ìrìn àjò ayé tẹ́ ẹ̀ ń rí tí ọmọdé yẹ mọ́ rìn, tẹ́ ẹ̀ rí tí akọ ń fẹ́, tí abo ń fẹ́, tọmọdé ń fẹ́, tí àgbà ń fẹ́, ọba ń fẹ́, ìjòyè ń fẹ́, nítorí wípé ọba mẹ́wàá ní ìgbà mẹ́wàá nílé ayé ta wáyé sẹ́. Ẹni tí wọ́n bá yan òun ló lórí, ẹni tó wù ọ́ ò ló fi jọba. Nítorí wípé Ọlọ́run yọ́nú sí i, ó pé ó yàn, ó ṣe lógo àìlábàwọ́n àtàìdíbàjẹ́. Ààrẹ oore tí Ọlọ́run ṣe Ìgbòho lọ́wọ́lọ́wọ́ tó fẹ́ para ẹkú sí lórí ìlara tó rò wípé ó fẹ́ fi ẹjọ́ rírò, ó fẹ́ fà lé ọwọ́ ayé. Ìkànnì ẹ̀ ò Gani ó ń ṣekú re, ẹni bí ni ẹ́ tí pọ̀mọ́ rẹ̀ balùwẹ̀. Ganiyu Ige Adams ìkà burúkú ni ẹ́. Wọ́n lọ dájí ọmọ ló máa ń jẹ́ ìgè tó máa ń mú ẹsẹ̀ jáde nínú ìyá ẹ̀ torí ó lè gà sí ikú fún ìyá ẹ̀. Wọ́n ti dájú wá látọ̀run. Adé ń sọ fún yín náà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dàgbà sí, bẹ́ẹ̀ ni ìwọ̀ dájú yín lékè kà sí, bẹ́ẹ̀ lẹ́ ń wùwà jẹ́ tẹ́ ń wùwà oṣó. Àwa mọ̀ ipò oṣó ni yín. For you láti any little thing lórí ọ̀rọ̀ ẹnu tí ò ní ìkọ̀kọ̀ tẹ́yìn náà reply wa. Ẹ gbé àjẹjáde, ẹ ti jẹ́ ká mọ̀ wípé oṣó ni yín. Tó o bá lóṣojú bẹ́ẹ̀ lọ wàá fẹ́ para ẹ. Kò sọ́mọ Yorùbá kankan, kò sí ọmọ kóòtù àjíire kankan. Gbogbo wa tá dìde fún ilẹ̀ kóòtù àjíire, tá gbé ilẹ̀ Yorùbá dání torí iṣẹ́ ló wà nílẹ̀ Yorùbá pẹ̀lẹ́ jó orí burúkú tẹ́ ẹ̀ ń rò kiri. Àti rí wípé ẹjọ́ òfò lẹ wálé ayé wá rò, rádaràda lẹ ń bá kiri. Everybody dẹ̀ ti pa yín tì. Mo sọ fún yín náà, mo ní ẹ máa wà isolated very soon. Mo ní ẹ máa risk course bó ṣe ń lọ. Padà kẹ́ lọ wo gbogbo àwọn fídíòsì mi tó wà lẹ́ tí mo ti ṣe sẹ́yìn tí mo ṣe fún yín. You will think I'm abusing you. I am not abusing you, I'm helping you. I am telling you the actual thing that you are supposed to do, and you knew it yourself. But you just keep quiet and you choose to close your eyes on the right thing to do, just because you want to make Igbo look like a bad person. Bẹ́ẹ̀ ṣe ń gbógun ti Ìgbòho tó, tẹ́ ń pè lórúkọ àìdá tó, tẹ́ ń pè láìjẹ́ níyàn rere tó, bẹ́ẹ̀ ṣe ń sọ wípé àpàyàn ni, ó ń parọ́ ni, ó ń ṣe gbá ni, kò mí ní gbogbo nǹkan tó ń ṣe. Síbẹ̀ ọ̀run dúró tí ó dẹ̀ ń gbéga. Àwọn èèyàn tí ò nífẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wojú wọn ńlá tí wọ́n rí nǹkan ìrìn tó rìn, àwọn gan mọ̀ wípé àwọn gan ilé tó ń ṣe ìyàwó ò lè ṣe. Tó bá mọ̀ ipò rọrùn ni, ìwọ náà bọ́ síta kó múra, kó máa make appointment, kó máa lọ bí lẹ́ni, kó lọ bí lọ́la, kó lọ bí lọ́tùlá, kó máa lọ bí with your own money, with your own money. What is wrong with you, Ààrẹ? Kí ló ṣe yín? Kí ló jó Ààrẹ lọ́wọ́ gan tí ò lè fi jólẹ̀ gan? A ní ká pé wèrè lọ́kọ̀ ìyàwó kó jẹ́ ká rọ́nà ti kọjá. Ẹ̀dẹ̀ sọ́ra yín di kanranjẹ́gbẹ̀dẹ̀ wá fẹ́ sọ́ra yín di nǹkan tẹ́ ẹ̀ jẹ́ tọ́lọ́run ò pè yín lẹ̀ Yorùbá. Kẹ́dẹ̀ máa wá wò ó. Ọ̀run ló gba gbogbo ògo tí wọ́n fi ta yín lọ́rẹ o. Bẹ́ẹ̀ ni bó tilẹ̀ jẹ́ wípé ẹ ò ní oore ọ̀fẹ́ sí àwọn àṣeyọrí kan nínú ayé. Ṣùgbọ́n nígbà tí ó dé àwọn sáà kan, ẹ bá àwọn kan rìn nínú ayé. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé àti bá ní rìn nínú ayé, tó bá ń bá àwọn ènìyàn rìn láyé, o ní láti wo àsìkò tó bá ń bá àwọn ènìyàn rìn. Báwo ni ìgbésí ayé ẹ̀ ṣe rí nígbà tó ń bẹ nìyẹn rìn? Ṣé ká pè yẹn ní wickedness ni or what? I don't understand. Send the request mo gbé yín wọlé. Do you have to wait for me to tell you that you should be muted? Ẹ dẹ̀ mọ̀ pariwo wà lọ́dọ̀ yín. Life shouldn't be like that, brother.
ìwà pálapàla àwọn ọmọ Yorùbá ti pẹ́ ó pọ̀jù ó ti wá irritate mi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ like kí ló dé gan. Ààrẹ o ò lè fògúnrẹ́wà mú Ìgbòho lájẹ, o ò ní oore ọ̀fẹ́ sí àwọn àṣeyọrí kan nínú ayé, ṣùgbọ́n ó bá àwọn ènìyàn kan rìn ní àsìkò kan, a sì ti pàṣẹ wọn yọ́nú sí ẹ. Ìrìn àjò tó jìn gan ni mò ń sọ fún ẹ yìí o, a ti pàṣẹ ìrìn àjò míì máa àwọn náà ní ìgbà tí ìwọ ń sọ wípé ó kéré. Ó bá àwọn ènìyàn kan rìn àwọn oore ọ̀fẹ́ tí a ò kọ́ mọ́ ẹ látọ̀run nítorí ìbáṣepọ̀ wọn, a ti pàṣẹ wọn ayọ́nú sí ẹ, orí àánú gbà látọ̀dọ̀ Ọlọ́run. Nítorí àwọn tí o ò mọ̀ wọ́n dìde wọ́n kúnlẹ̀ ẹsẹ̀ méjì níwájú Ọlọ́run nítorí ọ̀rọ̀ rẹ. Ní ìgbà tó sọ wípé yọ̀ǹgì yìí ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, ibi tí o ò lérò nínú ayé, ní ìgbà tí wọ́n kúnlẹ̀ wọ́n tọrọ àwọn nǹkan kan tó ní agbára fún ọ tí ìwọ go òmòdè ní ẹlẹ́ni tó jẹ́ àṣírí tí ò sì mọ àwọn tó ṣe èmi go sì mọ́ pẹ̀lú. Ṣùgbọ́n ọ̀run gbọ́ àdúrà náà ní ọdún náà, ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ́ fún ọ ohun tí ò kàn ẹ́, ire tí ò kàn ẹ́ wọ́n fi lé ẹ lọ́wọ́, èyí tí kò yà sí ọ̀dọ̀ ẹ rárá wọ́n gbà wọ́n wá fún ọ. Kí ló fi bàjẹ́? Ìgbéraga. Ìgbéraga tó fi bà gbogbo ìrìn àjò ayé ẹ jẹ́, tó sọ ẹ́ di nǹkan tó sọ, gbogbo nǹkan tó sọ ẹ́ di bó ṣe dì í, kò séyàn kankan tó ń jà ẹ́ o. Tó o bá rò wípé o gbé onífá ṣánlẹ̀, wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀ ṣánlẹ̀ fún ẹ, àbí wọ́n ríran, àbí wọ́n dá ifá, tí wọ́n bá sọ fún ẹ wípé èèyàn kan ló ń ṣe ẹ́, Ganiyu Ige Adams, irọ́ ni. Lótìtọ́ náà kò sí béèyàn ṣe máa wálé ayé tí ò ní àwọn tó máa dìde ogun ti, torí pé a ti kọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n wípé ènìyàn lórí lè ṣe ẹ́ débi tó dé láé àti láéláé, kò sí èèyàn kankan tó gbé ogun tì ẹ́, wọn ò tiẹ̀ sá sí ẹ, wọn ò ṣoògùn sí ẹ, fúnra lára ẹ ló fi ọwọ́ ara ẹ para ẹ bí ọ̀bọ. Wọ́n ní ọ̀bọ ni yóò para ẹ o, ẹ wá wo ọ̀bọ, ẹ wá wo ọ̀bọ, ọ̀bọ ni yóò pa, ọ̀bọ ni yóò para ẹ o, ẹ wá wo ọ̀bọ, ọ̀bọ ni yóò para ẹ. Ìwọ tó gbọ́n tí wọ́n wá sọ fún ẹ ohun tó bá yẹ kó o ṣe tán fún ẹ ládvice, tí wọ́n àwọn tó ń fún ẹ ládvice tí ìrìn àjò ayé ẹ fi lè máa lọ bó ṣe ń lọ, torí àwọn kọ̀ọ̀kan tó lẹ́tọ̀ọ́ sí tí a ti pàṣẹ àwọn kan tá a fi dá ẹ lọ́lá, ṣùgbọ́n kí o lè máa rí àánú yẹn gbà títí dọjọ́ alẹ́. Ní ìgbà tí àwọn oore yìí tí o expect láyé tó bẹ̀rẹ̀ sí ní wọnú ilé, ṣe bó yẹ kó farabalẹ̀ ni wípé lótìtọ́ mi ò mọ̀ wípé mo lè ní irú àwọn oore, mo lè ní irú àwọn àǹfààní, mo lè dé irú àwọn ipò yìí, àbí mo lè ní irú àwọn àṣeyọrí yìí láyé. Kó wá mú ara ẹ kó gbé wálẹ̀ pátápátá, nítorí wípé Ọlọ́run mi kì í dúró níbi tí onígbéraga bá wà. Gbogbo ẹnikẹ́ni even kó pe ara ẹ ní ìránṣẹ́ Ọlọ́run alààyè, kó máa la ojú afọ́jú, kó mú arọ láradá, kó jí òkú dìde. Tí ẹ̀mí ìgbéraga bá ń gbé ẹ wọ̀, tó dúró níwájú púpìtì tó ń bá àwọn ènìyàn tó ń sọ̀rọ̀ Ọlọ́run tí ò rẹ ọkàn ara rẹ sílẹ̀, tó jẹ́ wípé ìyẹn dẹ̀ ló pọ̀jù ní majority àwọn preacher of today, àwọn daddy G.O, mommy G.O, pastors. When you tó bá bẹ́ẹ̀ mímọ́ Ọlọ́run rìn, tó fi àyè gbẹ̀ mímọ́ Ọlọ́run dé àwọn sáà kan nínú ayé ẹ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa rí ó máa ju ohun tí ó wà nínú ayé, ohun tí ọ̀pọ̀lọpọ̀ tó ń fi ojú lásán rìn tí wọ́n lè rí, wàá máa rí. Wàá sì máa mú àwọn oríṣiríṣi kan, wàá sì ní ẹ̀tọ́ sí ọ̀run. Tó bá sin Ọlọ́run ní òtítọ́ àti lódodo, ó ti dùn jù, ó ti dùn jù. Ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ bọ́ lọ́rùn, wàá ní sùúrù, wàá ṣe kí ni? Abọ́lọ́run rìn kì í kánjú láyé. Ààrẹ, ẹ lọ sẹ́wọ́ agbẹjẹ́mọ́wọ́ tẹ́ ìbá ríyàn bá yín sọ̀rọ̀. Ní ìgbà tí gbogbo nǹkan wọ̀nyí tẹ̀ yín lọ́wọ́, tó yẹ kẹ́ farabalẹ̀, kẹ́ wá fi ẹ̀mí ìrẹ̀lẹ̀, ìtẹríba àti ìdúpẹ́, kò ṣe pé ká máa lanu gbogbo ọjọ́ àbí gbogbo èèyàn pé ẹ ṣe pé kinní kan, bọ̀ nínú ìwà àtìṣe wọn rí bẹ́ẹ̀. Èyí ni ohun tó kù tó máa gbé oore yẹn ga, tá oore yẹn á máa lékún, wàá máa ga lọ, wàá máa ga lọ, ó ló máa bí bomi rin gbogbo àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí tí wọ́n bá ẹ tọrọ, tí wọ́n fi lé ẹ lọ́wọ́. Ṣùgbọ́n ní ìgbà tí gbogbo àwọn nǹkan wọ̀nyí dé, ó rí bẹ́ẹ̀, ó rí wípé ò lẹ́tọ̀ọ́ sí, ó rò wípé Ọlọ́run ló ṣíjú àánú wò ẹ́. Iṣẹ́ ló ṣe bẹ́ẹ̀ ni wípé iṣẹ́ tó ṣe ni ohun tó yẹ kó ṣẹlẹ̀ nínú ayé ẹ̀, èyí ló mú ìbínú Ọlọ́run dé sí ẹ.
Ààrẹ Ganiyu Ige Adams, ìbínú Ọlọ́run ló dúró tì ọ́, kì í ṣe ènìyàn. Ìbínú ènìyàn kọ́, ìbínú Ọlọ́run ló dúró tì ọ́. Ó kàn fi kanra mú àwọn ènìyàn ni. Kò dẹ̀ sí ènìyàn tó lè fi kanra mọ́ àfi tó bá fẹ́ jẹ̀bi ju bó ṣe wà yìí lọ. Torí tó bá gbógun ti ẹnikẹ́ni, ìbínú Ọlọ́run á túbọ̀ máa lé sí ní lára ẹni. Ẹnikẹ́ni tó bá dé sún mọ́ àyíká ẹ, tó ń dúró tì ẹ́ tó bá ẹ fọwọ́ kun, á jẹ nínú ìyà ẹ. Ààrẹ lọ sí ní agbẹjá, kẹ́ sanwó agbẹjẹ́ mọ́wọ́, kẹ́ lọ sún oorun mẹ́ta tó ọmọkùnrin wálé ayé wá sùn. Wọ́n ní tó bá ka iwájú sí yín kẹta, tó bá kẹ̀yìn sí yín kẹta, tó bá kú wọ nìkan Ààrẹ Abdulganiyu, tẹ́rọ ara yín pa. Ẹ tẹ́rọ pa jàre. Ẹ tẹ́rọ pa kẹ́ yé rojú orí burúkú ẹjọ́ òfò. Mo tún yìí ń tún sọ lẹ́ẹ̀kan sí. Yàtọ̀ fún ọdún oríṣiríṣi tẹ́ ẹ lọ pẹ̀lú ṣẹ́ṣẹ́ fún yín. Pẹ̀lú òwe àtorin ọ̀tẹ̀ òfò tẹ́ ti àrẹ́ǹjì tẹ́ ń kó káàkiri ilẹ̀ Yorùbá, ṣé gbogbo rọ́dọ̀nàdọ́ tẹ́ ń ṣe kiri ilẹ̀ ṣe òun lẹ́rù wípé àwọn àgbààgbà àtàwọn meaningful people kan wọ́n bọ̀ wá support yín, wọ́n bọ̀ wá invite yín lé lórí. No, never. They won't do that. Nobody is going to support you with this kind of attitude. Tẹ́yìn ò bá mọ̀, ẹ ń gbógun ti wá, ẹ ń gbógun ti ìran kó tó ajíire ilẹ̀ Yorùbá, oru yín mú wa, ẹ fi wá lọ́rùn lẹ̀. Bí oyè ò bá ṣe jẹ́ gbóyè jùnú, gbóyè ẹlẹ́jàre. Ẹ ti joyè Ààrẹ Ọ̀nà Kakanfò láti age of 45 àbí 47 nígbà tí ó sẹ́ni tó fẹ́ jẹ́. Ṣé mo yọ ọdún tó oyè yẹn ti wà ńlẹ̀ ni wọ́n réyàn tó máa jẹ́, wọ́n fi ń wá lọ́kiri, nobody ready to become Ààrẹ Ọ̀nà Kakanfò. Òun ló ṣe bá bẹ́ẹ̀. Wọ́n fi lọ̀gbọ̀ ó lóhùn ò jẹ́, àìmọye àwọn èèyàn náà fi lọ. Ìgbà tó dẹ̀ ti jẹ́ yẹn náà nìyẹn, dẹ̀ jẹ́ káyé rójú. O dẹ̀ rẹ́dí àti ìjà nìyẹn, o ti ní wọ́n máa ń ti àwọn gbogbo àwọn ààrẹ ni, wọ́n máa ń tì wọ́n pa, o ti sọ̀rọ̀ tán, kò sí nǹkan tó kù tó tún fẹ́ sọ táwa ń dúró dè mọ́. Oní Yorùbá ló ń ti gbogbo àwọn ààrẹ tó bá jẹ wọn kì í fọwọ́ rọrí kú. Ìwọ dẹ̀ fẹ́ ń fọwọ́ rọrí kú nìyẹn. Ṣé ìwọ ò mọ̀ tẹ́lẹ̀ ni kó tó lọ jẹ oyè ààrẹ ni? Àbí wọ́n sọ nǹkan fún yín, wọ́n pàtó nǹkan fún yín, ẹ rò pé wàsá ni, ẹ rò pé ìwé aláwìyé là ń kà fún yín ni? Ṣé GF Ọdúnjọ là ń kà fún yín ni? Àbí ewì là ń ké? Wọ́n ní kò sí ààrẹ tó jẹ ẹ̀dẹ̀ òjagun, ikú burúkú náà máa ń kú wọn kúkú tó dá nígbẹ̀yìn ayé, òjagun Ganiyu Ige Adams bó ṣe máa rí nìyẹn. Má fi kanra ìtàmájé, èèyàn mi ṣó o fẹ́ pa gbogbo wa tán lẹ̀ Yorùbá ni. Òun gbógun ti gbó, ìgbà tèmi, ó gbàjẹ jáde, òun bẹ́ ó já sójú ògún, ó gbé iṣu jáde, kò sí nǹkan tó gbé jáde. Ọlọ́run ló mọ iye èèyàn tó ti gbàjẹ jáde sí. Kí ló dé gan-an, ṣé wọ́n nìkan ló wà nílẹ̀ Yorùbá ni tó wá dogun tó dọdẹ, ṣojú òun tì ẹ́ ni? Ẹni kẹtẹ́ jì sọ́fìn, ọlá kẹtẹ́ jì sọ́fìn. You should be ashamed of yourself by now. We are tired of you, man. Ẹ wọlé jẹ́ orí burúkú. Olórí àgbáyé o, olórí ogun, aṣíwájú ogun, ṣé bí wà lọ́ba àlàáfíà o. Wá gbà wá o lọ́wọ́ ogun abẹ́lé, bá wa ṣẹ́gun èdè kò yéde. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú ìfẹ́ o, kó lè dára forílẹ̀-èdè wa. Wá pàṣẹ o àlàáfíà o, wá tú wa lára mọ́. Ó dẹ̀ fẹ́ dé ìjà wàhálà, ìjà abẹ́lé, ogun abẹ́lé ó fẹ́ dá sílẹ̀. Ó fẹ́ dá ogun ìjà ìta gbangba sílẹ̀, àmú àjẹ́kò rí ṣe. Bẹ́ẹ̀ ni adúró tì lọ́rùn torí gbogbo plan ẹ. Ó yẹ kí ogun OPC àti àwọn ọmọ Yorùbá Nation láti gba Yorùbá Nation ló ti fẹ́ ṣe. Adúró tì ẹ lọ́rùn. Irọ́, it's never going to happen again in Yorùbá land. Ó tún ti dọ̀rọ̀ ti Ìgbòho náà bẹ́ẹ̀ sì kò tún ṣọ̀rọ̀ Yorùbá Nation. Ó wálé ayé tiẹ̀ ní ààrẹ, kí ló dé gan? Ìgbòho wálé ayé tiẹ̀ bí ìyá àti bàbá ẹ̀ ṣe bí nílẹ̀ kó o tó ajíire, bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí ìwọ náà. Ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwọ̀ àti sọ fún ẹ láìmọye ìgbà. Sinmi ibi tó fi ẹ́ sí tí ò bá yí ẹ mọ́, tí ó bá ti dojú délẹ̀ tí àwọn aráàlú àtọkùnrin àtobìnrin, ọmọdé àtàgbà, both home and abroad, tí wọ́n fà parí iṣu àlejò ẹ dẹ owó eléyìí tó lọ. Èwo lẹjọ́ àròkù? Ìgbà tí wọ́n máa kó gúrùpù jọ, kò ń ṣe pírẹsidẹ́ǹtì ló kó jọ, ẹ orí tiẹ̀ ló yàn bẹ́ẹ̀, ìṣẹ̀dá tiẹ̀ ló mú bẹ́ẹ̀, bí ìṣẹ̀dá tiẹ̀ ṣe yàn nìyẹn. Ẹlẹ́dàá ń pín fọ́níkálùkù lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ìka ò dọ́gba, fingers are not equal.
tó o bá forí ṣe tó fọrùn ṣe tó làágùn tẹ́mi ẹ̀ fẹ́ pé kó tó rí kó jọ bí ẹlẹ́dàá tiẹ̀ ti ṣe yàn nìyẹn tí ó bá dé àsìkò ti Ìgbòho tí Ọlọ́run sọ wípé òun máa pèsè àwọn èèyàn tó máa lànà fún yín ẹlẹ́dàá tiẹ̀ náà bó ṣe yàn nìyẹn bí ìṣẹ̀dá tiẹ̀ ṣe yàn látọ̀run wá nìyẹn òòró ògùn ẹ̀ ṣe wò ó jẹ́ ẹ sọ fún ẹ Abdulganiyu Abiodun Ige Adams bóyá ò tí ì rí alágbára kọ̀ọ̀kan kó dá ifá fún ẹ kó sọ fún ẹ ìjọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣíwọ́ láti gbógun ti Ìgbòho bóyá wà ní àtúnṣe bíntín ẹni tọ́lọ́run bá ń fẹ́ lọ́mọ ènìyàn ń fẹ́ o ìwọ tó yẹ kó lọ síwájú Ọlọ́run mẹ́ta lọ́kan tó ń ké pè kó máa yíra lẹ̀ pé Ọlọ́run ibo ni mo gbàṣẹ́ ọ́ ibo ni mo gbàṣẹ́ ọ́ àforíjì ni mo wá tọrọ kó sọ̀rọ̀ ẹnu mi ò níwájú Ọlọ́run kó máa yíra Ọlọ́run ṣàforíjì àforíjì ni mò ń tọrọ gbogbo ibi tí mo bá ti gbàṣẹ́ ọ́ ọ̀run ṣàforíjì ọ̀run ṣàforíjì ó wá rò wípé tó bá ń gbógun tó ń parọ́ tó ń rojọ́ orí burúkú mọ́ Ìgbòho ìyìn àti kí tún wá ni tí president Bola Ahmed Tinubu bá náà sọ àwọn fún ní oore ọ̀fẹ́ ó yá lọ dá gúrùpù lẹ̀ it's a plus for him àti gan pàápàá ṣé ìwọ ló dá OPC lẹ̀ ni torí òde sọ̀rọ̀ ìgbà tó máa dá kẹgbẹ́ jọ ó ṣe kí ìwọ kọ́ ló kẹgbẹ́ OPC jọ Fáṣẹ̀hùn ló kọjọ́ bàbá Fáṣẹ̀hùn ọ̀run yíre iṣẹ́ yín ò lè kú lálẹ́ kò dẹ̀ lè tí kò lè bọ̀jẹ́ ó bọ̀jẹ́ tí àwọn ọmọ kóòtù nígbà kó bọ̀jẹ́ torí ẹ dá sílẹ̀ even as a doctor that you are, medical doctor, God bless you for thinking in that way wípé yes ilẹ̀ kóòtù ajíire ó nídìí irú situation báyìí èèyàn bíi ti ọkùnrin bíi tiẹ̀ ló gbé lọ́lẹ̀ ó ló fi ọ̀rọ̀ OPC tó fi lọ́lẹ̀ tí Fáṣẹ̀hùn ò bá fi lọ́lẹ̀ ṣé ìwọ máa rí o máa ní oore ọ̀fẹ́ láti sọ pé o fẹ́ bá wọn ṣe débi tó máa ní wọ́n fi ẹ́ ṣe igbá kan wọ́n fi ẹ́ ṣàwo kan tí ìwọ náà máa wá ní OPC títí ẹ wàhálà iná ló bá máa yẹn fà títí tó dá gúrùpù tiẹ̀ sílẹ̀ kí ló dé ṣán fi ṣe é ni nígbà tí ó ṣe pé wọ́n ti fi ẹ́ ṣépè láti inú oyún ṣọ́ràn ọ̀ràn míì ti wà náà ọ̀rọ̀ ẹni ṣọ́ ayé ti yé sínú ọ̀rọ̀ ìmọ̀ ẹ lọ́wọ́ ni ṣé bẹ́ẹ̀ ló wà ní tìjú tó làkúrí mọ́ ni torí ọmọ Yorùbá a ní tìjú amójú amara bọ́ Gani Adams ò dẹ̀ mojúmọ́ kò dẹ̀ mara wọ́n tún là á lóhùn wọ́n tún fọ́ lẹ́nà wọ́n tún là á mọ́lẹ̀ still náà ó gbọ́ nǹkan kan dẹ̀ ṣe bí ó dí. ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kí Ìgbòho kó gúrùpù ẹ̀jọ́ kó kẹgbẹ́ ẹ̀jọ́ you need more ńlẹ̀ Yorùbá you are not speaking on our behalf can't you see ilẹ̀ Yorùbá ti dẹ̀yìn lẹ́yìn ẹ you are no more relevant. kò sí anything tó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tó ní sè lórí ẹ̀ mọ́ wọ́n ti gbé nǹkan gbẹ̀yẹn lọ wo fídíò ìgbà tí mo ti sọ fẹ́ pé Gani Adams mo ní wá wọ́n ti túṣẹ́ pé ilẹ̀ Yorùbá mọ́ ẹ lọ́wọ́ òde mọ́ wọ́n dẹ̀ ti gbé nǹkan gbẹ̀yẹn wọ́n ti yọ ẹ́ sẹ́tì you thought I was joking I was abusing you isn't it ṣé kò wá hàn sí gbangba sí wọ́n ti gbé nǹkan gbẹ̀yẹn ṣé mò ń parọ́ fún ẹ ní ìparọ́ náà you are no more relevant ó gbóhùn tó lọ ń gbòòrò ayé ńlẹ̀ Yorùbá ni ó gbọ́ ọ̀rọ̀ tí àwọn olórí ọlọ́balọ́ba tó ń sọ ó gbọ́ èdè lórí àwọn lẹ́nu àwọn olórí aládé ilẹ̀ Yorùbá ni tá a bá nílé ní ilẹ̀ Yorùbá a ṣetán a fẹ́ kúrò ní Nàìjíríà bá a ṣe sọ tí gbogbo wa sọ wípé àwọn ọba yẹn wọ́n lẹ́nu believe them and believe it at your own peril tí àwọn kábíyèsí tí olórí àwọn ọba olórí aládé gbogbo tó bá jókòó tí pèsè àti ṣetán ọmọ Yorùbá ti ṣetán tá a fẹ́ dá dúró Ọlọ́run kó ṣe máa jẹ́ nìyẹn ogun yẹn ò ní kó wa dẹ̀ máa dé bẹ́ẹ̀ ó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó lè mọ how powerful tí àwọn ọba tí wọ́n bá compete ó wù ẹ́ kó jọba ó jọba ó yan orí ọba bọ̀ ó fẹ́ máa wùwọ́ ọba òun ló mú ẹ tí wọn náà fi ń jẹ tó ṣe ń kó àwọn ìsọ̀gbé ẹ tó fún wọn lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọn náà tẹ ní palace òun ní palace òun ní palace òun láwọn olóyè tó fi ń jẹ lákọlábo bó tó mànà bro tó ń ta oyè fún gbogbo wọn tó wá joyè ń ọyá ibo ni wọ́n ti recognize yẹn lẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìkan lára àwọn olóyè Gani Adams
torí mi ìríbi tó ti recognize lẹ́yìn tẹ́ bá kọ́kọ́ àbẹ̀tẹ́ ìfẹ́ ká máa fẹnu ara yín júwe ara yín ká máa ṣàlàyé olóyè kìnní kan ni mí látọ̀dọ̀ Gani Adam Gani tó dẹ̀ tiẹ̀ pèrè tó mention tó ti pè Adam gan pàápàá àwọn èèyàn ti mú ọ̀wọ̀ ó dànù orúkọ ẹ̀ gan àwọn èèyàn ò fẹ́ gbọ́ mọ́ ibi tó lè dé ẹ bá mi sọ fún Gani àwọn èèyàn ò fẹ́ gbórúkọ ẹ mọ́ kódà ohùn ẹ àwọn èèyàn ò fẹ́ gbọ́ ohùn ẹ kan àwọn èèyàn létí ohùn àwọn èèyàn nú níbi tí wọ́n ètì ẹ dé. Can't you see a trend in you? Ogun burúkú tó ń ṣe tó rò pọ̀ ń sàsí gbogbo wa is coming back to you in folds, in millions folds, in double folds. See me? Now, ká tó tẹ̀síwájú again. Ganiyu Ige Adams, kò sí anybody tó need endorsement yẹn lórí ọ̀rọ̀ Ìgbòho ìlú ẹkùn. Bàbá overall bàbá ààrẹ apàṣẹ wà ó gbọ́dọ̀ yí padà ó bá ní bóyá máa dúró bí Tinubu bá nílé ní kò sí anybody no kẹ́kẹ́ must ká nínú Nàìjíríà everybody you must still ẹkùn mọ́ rí àgbọ́dọ̀ rí ìyá anybody ta ó yá sọ fún mi bàbá ẹni tó bẹ́ẹ̀ tó máa gbórí wọ gbòòrò no kẹ́kẹ́ must ká ààrẹ apàṣẹ wà lọ́wọ́ ẹni òun ní olówó à ń bẹ̀ either you like it or not òun ní ó sì kọ́ta anybody wá lè ṣe sí ìgbà fún nìtẹ́lọ́rùn ààrẹ abàṣẹ wá ilẹ̀ Nàìjíríà both home and abroad àwọn ni wọ́n sọ wípé Ìgbòho yá àsìkò tí tó ní group lọ́dá group ẹlẹ̀ káwọn èèyàn jọ 50,000 ní bàbá ní kọ́lọ́ kójọ ó ti wọ 80 tẹ́ bá máa gbọ́ nẹ́ẹ̀sì ó ti ń wọ 200 kí ló ń ṣe yín náà gbà mélòó ni 10 million fi pé ẹ ò mọdún tó ti wà lórí ọ̀rọ̀ mo lọ́mọ ogun 5 million mo lọ́mọ ogun 5 million àti kẹ́gbẹ́jọ kò tàti àti maintain fílẹ̀ jẹ́ kí Ìgbòho máa kó bájú kó máa kó bá mú fílẹ̀ gbogbo bó ṣe kó bájú tó ṣe kó bá mú kò sí nǹkan téèyàn mú wá látọ̀run ìgbà tí ìwọ náà bẹ̀rẹ̀ sí ní kẹ́gbẹ́jọ ṣó o ní àìdíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣó o gbé wá látọ̀run ni ó gbé wá látọ̀run náà ṣebí ìwọ náà kó bájú òun kó bá mú àwọn èèyàn báyìí lọ́wọ́ sí ni eléyìí mú àìdíà ilé wa eléyìí báyìí mú àìdíà ilé wa eléyìí báyìí support bí eléyìí ṣe lè ṣé èèyàn nìkan lè dá kẹ́gbẹ́jọ ni ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ìwọ ni alpha àti omega they supported you then allow Yorùbá to support Ìgbòho wọ́n fún ẹ ní support nígbà títí ẹ but ó wá fẹ́ kẹ́nìbọ̀dì support Ìgbòho nígbà títí ẹ why. ẹ ká lẹ́bàá mi ẹ bá wa sọ̀rọ̀ fún máa yìí náà ẹjọ́ tí Gani ròyìn ti ń pọ̀ jù ó ti ń kan everybody létí iṣẹ́ ẹ bá mi sọ fún Gani pé iṣẹ́ ló wà nílẹ̀ Yorùbá tá a fẹ́ ṣe nísìnyí kò kì í ṣe ọ̀rọ̀ ẹjọ́ wẹ́wẹ́ tó ń rò tó bá a ti rí wípé kò ní nǹkan kan ṣe kí Gani lọ rọ́kúnlé. Màmá ṣẹ́rí ẹ ti sọ̀rọ̀ kan ní àtàkùn olórí ìròyìn tó bá jẹ́ sọ̀rọ̀ náà. Gbá mi. Ṣèbí onítìrí sọ̀pọ̀tì ẹ̀ náà onítìrí kówó fún náà. Ẹgbẹ́ tó dẹ̀ sọ pé òun kẹ́gbẹ́jọ òun kó ló kẹ́gbẹ́jọ náà ajá kẹ́gbẹ́ nìyà òun kó ló kẹ́gbẹ́jọ náà káfíńtà nìlà ní mọ́gà lọ́nà ìtìrẹ́ àníṣe káfíńtà náà tó ń sọ pé ẹnìkan ṣe kìíní kan ẹnìkan òun ò sáko orí ti sáko ilẹ̀ tí ò mọ̀nà ò mọ̀ fọ́kàn tí kó ló fẹ́ sá lọ. O ò mọ̀nà ń dá pàdìpàdì. O ò mọ̀nà o ò mọ̀yàn pàtó òun ní kó máa pa àwọn èèyàn wọ́n bá àwọn èèyàn mú sí wọ́n bá èèyàn lẹ́kọ̀ọ́ gbogbo báyẹn gbogbo sà ó sọ̀gun Yorùbá tó lóun jà tó ní àwọn kò mórí àwọn wo ni ò mórí títí ọ̀tí ní báyìí náà wọ́n dẹ̀ ti ní kó lọ múra sí gẹ́gẹ́ ọrùn ẹ̀ orí ìtọ́sẹ̀ ẹjọ́ ló ń rò kiri àdúgbò ẹ mọ̀ pé ṣe Sunday Igboho Adéyẹmọ Òòṣà tọ́lọ̀ bá pa fún wa ń sìn òun gangan lẹ́nu Yorùbá òun ò ráyè ẹjọ́ ti ẹjẹ́ ló ń ṣe Gani ẹjọ́ ló bá Gani ẹjọ́ máa rò. Gani ń rojọ́ ó lè rojọ́ pààyàn Gani ń rojọ́ kí ló dé obìnrin gan rojọ́ tó ẹ. àwọn òkú ní Gani ẹjọ́ kó máa rú bẹ́ẹ̀ lọ ẹlẹ́nu fẹ́ gbọ́ Ìgbòho ọ̀nà àti géètì Ìgbòho lọ iṣẹ́ náà ló ń ṣe tiẹ̀. ẹ jẹ́ ká gbọ́rọ̀ ẹ má bínú bàbá ẹ jẹ́ kí mo fẹ́ upload kìíní yẹn lẹ́ẹ̀kan but time ti lọ ẹ jẹ́ kí n play ẹ̀kẹ́ gbọ́ kó ẹ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá wa pátápátá olórí aládé gbogbo nílẹ̀ kó o tún ajíire ilẹ̀ Yorùbá káfàtà ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn
Gani bó o bá mọ ọ̀rọ̀ jọ nítorí Ọlọ́run kí ló dé tó béèrè lọ́wọ́ ọmọ Yorùbá tí wọ́n gbọ́ Yorùbá nínú àti níta tó lè máa translate fún ẹ torí lẹ́yìn nǹkan àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ ṣé ló yẹ kó lọ jókòó kó tún jókòó. mo fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí í dájọ́ mo fẹ́ kí gbogbo inú lè ní kékulé kó gbọ́ kó sọ fún Joko gbogbo lágbára lẹ káàárọ̀ òjíire gbogbo tá a bá ní kí gbogbo wa dájọ́ ká dájọ́ fún ọmọ yìí. ọ̀rọ̀ máa ń sábà yàtí. àwọn tó jogún gan láéláé tó kó pamọ́ ó yẹ kí gbogbo wa kó jáde ní àtẹ̀bí tí mo bá ń sọ̀rọ̀ ẹ. ṣé ń gbọ́rọ̀ ṣé ń gbọ́ bàbá Ọọ̀ni wọ́n ní gbogbo alágbára ilẹ̀ Yorùbá pátápátá gbogbo nǹkan agbára àmúṣagbára èyí tó ń jogún èyí táwọn fúnra lára wọn mọ̀ àti èyí táwọn gan-an tó ní wọ́n ní àsìkò ti tó láti dájọ́ fún Ìgbòho fún ìrù ẹkùn. Gani mo rántí pé ó ṣe fídíò some months ago ní ìgbà tí ọ̀rọ̀ ń lọ lálálá lórí ọ̀rọ̀ pọ́n jíwọ̀n gbé ṣebí ó sọ̀rọ̀ ó ní gbogbo Yorùbá sọ wípé kó lọ ṣígun kó lọ sójú ogun ó níbọ àwọn àgbààgbà ò pè ẹ́ ṣáwọn àgbààgbà ti pè ẹ́ sáàárín kan dá agbára jọ fún ẹ ṣebí ìwọ̀nba agbára tó dájọ fún ẹ lórí OPC òun ló fi hàn wá léèmọ̀ ó tún lanu ó tún sọ fún wa nínú fídíò tí ò ní kú láéláé wípé agbára tí àwọn ilẹ̀ Yorùbá dájọ fún ẹ kó o fi protect wa àti dúkìá wa àti ilẹ̀ bàbá wa ó ní tó bá mú kékeré ń bẹ̀ tó o bá fi hàn wá léèmọ̀ ó ní kò sẹ́nì kankan wa tó máa kú ṣé ọ̀rọ̀ ló ń sọ nígboro ẹnu ẹ̀ ṣọ́rọ̀ ló ń jáde lẹ́nu ẹ̀ ṣá pẹ̀lú ọjọ́ orí ẹ àti ipò tó ló wà ṣé ọ̀rọ̀ ló ń sọ ṣó ń fọ̀rọ̀ sẹ́nu tó fi irun mú ṣó mọ ìtumọ̀ èdè tó pe yẹn ṣá and you are still expecting we the same Yorùbá to believe and trusted you no kó tó wá dágbára jọ fún ẹ kó wá kúkú pa gbogbo wa dànù wọ́n dá agbára fún ẹ God bless you mighty sky wọ́n ìwọ̀n bẹ́ẹ̀ tó dájọ́ òun náà ní kó lò láti lọ ṣe kíni lọ kojú àwọn wèrè tó fẹ́ sọ ilẹ̀ Yorùbá di nǹkan míì mọ́ wa lọ́wọ́ níṣẹ́ ló ń fẹ́ nídé ló ń fọ̀là dọ́là bó ti mọ́lẹ̀ ló ń mú sọ̀rọ̀ tó bá tún ti mú ẹ bí wà á tún sá lọ bí ló ń yọ bọ́rọ̀ tó sọ̀rọ̀ ẹ̀dẹ̀jà àrọ̀ mọ́ everybody lọ́wọ́ ìgbà tó dẹ̀ di bọ́rọ̀ ló ń yọ ló sọ̀rọ̀ ẹ̀dì everybody dẹ̀ yẹn nù pé wọ́n máa bá tiẹ̀ lọ jàre ó wá tún expect pé kó wá dé agbára the same agbára kó tún wá dájọ́ kó wá fagbára kágbára fún ẹ kó kúkú lè pa ìran Yorùbá run ṣé ní ìwọ tí gbogbo ọmọdé àtàgbà àtà everybody wa tá a mọ̀ wípé ìwọ àtàwọn aráabí best friend 5 and 6 nìyí tá a dẹ̀ mọ̀ wípé tó bá ti rí owó gbàgbé kò tún sí nǹkan ẹ̀mí èèyàn jọ ẹ lójú ọ̀dájú ní ẹ̀nà ní kán wá kó ẹ̀mí ọmọ Yorùbá lé ẹ lọ́wọ́ ẹ̀ka lẹ́jà rẹ̀ ìlànà ẹ kalẹ́ mà hello mà ẹ kalẹ́ yìí dára o ẹ kalẹ́ mà pé òdúró gbọ́ aládé sísì bàbá òní tó pé no problem mà ó yẹ kẹ́ ti mọ̀ pé Gani ò fẹ́ràn ọmọ Yorùbá àsìkò tó báyìí ká fúnra a ti máa ń fọ̀tá ṣọ̀rẹ́ jù bí ṣe mọ̀ pé bí bàbá Ọbásanjọ́ ṣe wá títí tàbí débi tàdé ní Gani is the second bàbá Ọbásanjọ́ kò fẹ́ràn ọmọ Yorùbá kò fẹ́ kó máa fogun jà wá kó máa fìyà jẹ wá tó bá ti rẹ́ni tó gbà wá ẹ̀gbọ́n sì ń lẹ sọ yẹn kó ní ìwọ̀nba agbára tó fún òun lè tún pa jẹ irú ẹni yẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹjẹ́ tẹ́tí sílẹ̀ kẹ́gbọ́n Gani òun ṣọ̀rẹ́ ẹ̀yin o àdẹ̀mẹ́ni tó fi jo ìyàwó títí ò lè gbé adìyẹ àti ẹ̀ mọ̀ ṣé o mọ̀ ẹ̀gbọ́n sì ń lẹ́nu mi. Oyè ń ṣe nǹkan tiẹ̀ ẹ̀dẹ̀ gbógun tì í ṣé ìfẹ́ wà ní ṣé ó fẹ́ràn ọmọ Yorùbá nìyẹn yèyé dára. èmi ò mọ. ìkọ́sẹ̀ yóò ń gbà wá lọ́wọ́ àwọn tó ń pa wá ó dẹ̀ gbógun tì í. kíni yóò wò ó nẹ́jẹ́ ká fojú inú wò ó fẹ́ kí èèwọ̀ kó gbà wá lọ́wọ́ àwọn Fúlàní yẹn ó fẹ́ kó ṣàn wá lè mọ̀. Gani òun ṣèyàn wa kò dẹ̀ sẹ́ni tó gbé yó ààrẹ kó lọ jẹ́ ààrẹ sí Ọ̀yọ́ o. Àkókò dẹ̀ yé claim kó ní agbára kan nílẹ̀ Yorùbá o.
kò ń ṣe èèyàn kò dẹ̀ ṣọmọ Yorùbá kò níwà wa Ọlọ́run ò dẹ̀ lè fẹ́ràn ẹ̀ ìgbéraga àti ìka inú ìka wà nú ẹ̀ Ọlọ́run ò lè fẹ́ràn ẹ̀ kò sí bóyá fẹ́ ṣe Ọlọ́run ò lè fẹ́ràn ẹ̀ inú èèyàn lọ́lọ́run máa ń wò àti ìṣẹ̀mọ̀ tí àwa náà bá dẹ̀ máa fẹ́ra kíkanjú la máa fi fẹ́ràn ẹ̀ èmi ò rí ìwé tí Yorùbá fi àti Gani fi jẹ́ tó fi jẹ́ ìkọ̀kọ̀ ńlẹ̀ Yorùbá bí kò fẹ́ pa wá fẹ́ kà wá lé Fúlàní lọ́wọ́ o torí pé àwa rẹni tó ń gbà wá ń sìn ṣé wẹ́n nìyẹn ló yẹ kó gbógun tì wọ́n pọ̀ gbógun dìde àwọn yẹn lọ sójú títì àwọn wọn ò tiẹ̀ rí nǹkan sọ ju pé àti wá yàtọ̀ sáwọn ọmọ ọ̀rọ̀ ẹkùn what is that why you mess ní nǹkan tó yẹ ó yẹ ká gbógun ti bọ̀bọ̀ yìí seriously kí ló dé tó mess ẹni ẹlẹ́ni tó ń ràn wá lọ́wọ́ kí ló dé tó ń kù rẹ̀ dá kí ló dé tó ń sọ̀rọ̀ òdì sí i. ara ẹ̀ ló fi ń ṣẹ̀sí gbogbo nǹkan tó sọ ń bẹ̀ talẹ̀ sí ẹ̀ padà wàá bá Gani because tó ẹ bá wà òkè ni ṣé nǹkan tí Gani ní káwọn bọ́ìsì yẹn ẹni tètè bá rà wọn ọmọ OPC tó ń ṣe nǹkan tí Gani ní kọ́ lọ ṣe ni ẹ rí i pé Gani ti wà frustrated kò yé mọ́ èyí tó dẹ̀ máa rẹ ara ẹ̀ sílẹ̀ kó rẹ ara ẹ̀ sílẹ̀ pátápátá bóyá àwọn èèyàn ti ṣíjú àánú wò ẹ́ ó sì ń ṣe bẹ́ẹ̀ ni wípé ìwọ nìkan lè dá gbogbo ilẹ̀ Yorùbá mú ókè jákàjọ kẹsẹ̀ kan ṣòkòtò kan náà bóyá ikún ló lóko bóyá ìwọ ló ní ilẹ̀ Yorùbá bóyá ilẹ̀ Yorùbá ló ní ẹ́ àfẹ́ àsìkò ti tó ta fẹ́ mọ̀. Àwọn OPC tí wọ́n jí kó ní Kwara ní ìmọ̀ bóyá wọ́n ti rí wọn gbà kalẹ̀ o tán lọ ń gbéra wọn tán máa ń gbé ìyàwó àtọmọ wọn lọ kọ́ àwọn ọmọ ọlọ́mọ ìyàwó oníyàwó wọn kó sínú bọ́ọ̀sì wọn ní kí bandit máa bọ̀ àwọn ọmọ àlè mọ̀nà Kwara àwọn OPC tó yìí kó lọ wọn tí ì rí gbà kí ló dé tẹ̀ lọ dúró sí Kwara. ọ̀pọ̀ ẹ̀gbọ́n ló yẹ kí ọmọ Yorùbá gbógun ti ọ̀pọ̀ tó jẹ́ Gani dábàá pé mò ń sọ ó ti gbàgbọ́ tí lọ́wọ́ Fúlàní onínú ṣe bí pé èèyàn dìde tó yẹ̀ ọ́ lọ́wọ́ wò tó dẹ̀ wá gbà yẹn kí wàá ní tiwa kí wàá ló dé ó dẹ̀ ti bọ́ lọ́wọ́ ẹnìyẹn wàá dákẹ́ mo sì talk tó kàn bójú kíní jẹ́ kiri lẹ̀ bọ̀bọ̀ I don't even know in fact èmi ṣàfẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé ọ̀tá Yorùbá ni Gani Adams ọ̀tá Yorùbá ni ó dẹ̀ fẹ́ràn wa serious one so èmi nìyẹn ẹ jẹ́ ká máa bọ̀rọ̀ bọ̀ àbá túbọ̀ sórí tọ́pìkì mi àti. ẹ kálẹ́ o mò ń bọ̀ lọ́dọ̀ yín o lórí TikTok mo dẹ̀ lálejò lálẹ́ yìí o tí mo gbé wá ẹ jẹ́ ká gbé call díẹ̀ ẹ kálẹ́ ẹ káàbọ̀ sórí ètò bàbá yes sir yes sir Ọlọ́run ní fi ṣàṣemọ fẹ́yìn àtèmi náà o. Yes, mo ní kí n dá sí ọ̀rọ̀ Gani. Ẹ bá wa dá sí. Wẹ́lẹ̀ ó yà wá lẹ́nu pé Gani ò mọ bó máa ṣe rìvásì ara ẹ̀ kúrò nínú ọ̀gbun tó ń ti ara ẹ̀ bọ̀ kò mọ bó ṣe máa jáde nù. Fáàtì tí ń bá wo bó ṣe ń sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ bí ẹni tí kò ní parental training tó tíyàn bá ní ẹ̀kọ́ lé pàápàá tíyàn bá máa kọ́ mọ́ ọmọ tó bá kọ́ kò yẹ kó ní tírètì gbogbo nǹkan tí Gani tó ń hù níta. because ó ti ìgbéraga yẹn ti wọlé jẹ́ ó ti believe pé òun ju gbogbo everybody lọ òun ló dẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn tó ń ṣe yẹn. bí ìlara ti ẹ̀dẹ̀ wà nú ẹ̀ èyí tó ṣe yóò ti kọjá ju ìlara lọ. tóun náà bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́ a gbọ́ pé wọ́n ní kì í ṣe ọmọ Yorùbá ògidì bẹ̀tì àdẹ̀ ní ìdílé láti. ṣèbó dẹ̀ ti tọ́jọ́ mẹ́ta tó ti ń gbé ilẹ̀ Yorùbá ó ti jẹ́po ó ti jata ó ti jẹ́ yọ wá ó yẹ ká rí tracy ẹ̀ lára ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tí bàbá wa ò ní sọ ní ìjẹ tí Gani bá jẹ́ ẹni tó jẹ́ ọmọ ilé tó ń gbọ́ ọ̀rọ̀ fàtí ọ̀rọ̀ yẹn ó ju gbogbo owó tí bàbá ní ọmọ fún ṣe Sunday ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ o. tí bá jẹ́ ẹni tó mọ̀ ọ̀rọ̀ gbọ́ dádì ló yẹ kó ra wá ọgbọ́n tó máa fi calm down. bàbá ò ní sọ̀rọ̀ o. nínú nǹkan tó ń ṣe ó dàbí pé kò mọ̀rọ̀ ni kò ní tìjú and àwọn tó wà lẹ́yìn ẹni bóyá owó náà ń wá wọ́n fẹ́ ẹ̀jẹ̀ ọmọ Yorùbá náà fẹ́ sọ di owó wọ́n fẹ́ fi sọ di contract ilé ìkọjá ọ̀rọ̀ contract nǹkan tó wà lọ́rùn Yorùbá ń sìn ó kọjá ọ̀nà contract ó kọjá ọ̀rọ̀ pé à ń wá owó à ń wá personal gain ó dàbí pé kò yé débẹ̀ bó tiẹ̀ jówó ló ń wá kó lọ wá owó ẹ̀ síwájú kó lọ wá síwájú àwa ọmọ Yorùbá a fẹ́ dúró pọ̀ ká ṣera wa nìkan a fẹ́ ẹni tó máa tà wá tó máa fi ẹ̀jẹ̀ Yorùbá tó máa fi máa ṣara rí di Gani ò ní tìjú rárá. àwọn tó dẹ̀ súnmọ́ wọn ń bá sọ̀rọ̀ wọn ń bá sòótọ́ ọ̀rọ̀.
mi ò rí kó rẹ̀ ní bá òun sọ̀rọ̀. Gbogbo wọn tó ń tẹ̀lé gọ́gọ́gọ́gọ́ bí àgùntàn tó jọ ń tẹ̀lé ra wọn kiri kò sí òótọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. bóyá kò kẹ̀ lájú náà la máa pè é, kò ní tìjú, kò lájú, kò ní home training, kò ní òun ní. Òun ṣe gọ́fúnà, òun ṣe sínétọ̀, òun ṣe mínísítà, òun ṣe kankan, ó dẹ̀ ń ṣe báyìí, ó dẹ̀ ń ṣe báyìí, adẹ̀ ń bẹ́ẹ̀ wí, ó dẹ̀ ń ṣe gangan ní kíni. sáà ní pé kò ní home training nìyẹn, kò rẹ́ni kọ́hún láti kékeré, ẹni bá mọ̀ gba ọmọdé ẹ̀ á rí pé wọn ò kọ́ lẹ́kọ̀ọ́. Àwọn ọba tí ó rẹpísẹ̀ntì ẹni tó fi ẹ́ jò